Lónìí màá sọ nípa oríkì dẹ̀ nípa Kristi. Nínú ìṣe àpọ́stélì orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó wí bá wíhan pa ọmọ aládé òye. Jésù Kristi òun ni ọmọ aládé òye, ọmọ aládé àlàáfíà. Ìyàn pa ìyàn wò ìyàn ẹlẹ́sìn lásán làsàn inú bí wọn sí ọ̀nà kí mẹsáyà Kristi Jésù kò gbà á sí inú ayé. Èyí nìrè á mú mi lọ sínú oríkì rẹ̀ bíi mẹ́wàá kan. Ẹ ṣe orúkọ Jésù o, ẹ sọ ní ọ̀ka orúkọ rẹ̀ tí, ṣùgbọ́n mo fẹ́ sọ lọ́ra oríkì rẹ̀ kẹ̀ nínú ìwé mímọ́. Kọ́ bá lọ sínú ìṣe àpọ́stélì orí kẹta ẹsẹ̀ kẹtàlá wàá rí níbẹ̀ wí ọ̀rọ̀ Ọlọ́run pé ní òránṣẹ́ Ọlọ́run. Òránṣẹ́ Ọlọ́run ni òránṣẹ́. Oríkì ńlá ni ẹ kàn sọ orúkọ ṣá. Kọ́ bá fẹ́ dárúkọ òránṣẹ́ Ọlọ́run o yóò wí òránṣẹ́ Ọlọ́run Jésù, wàá rí àmọ́ orúkọ rẹ̀ sí. Tàbí kò fẹ́ pe ọ̀nìyàn bíi ti a bá bóyá ní òjò tí a wà òránṣẹ́ Ọlọ́run wàá já kó dárúkọ ọ̀nì, ṣùgbọ́n oríkì ni òránṣẹ́ Ọlọ́run ni. Kọ́ bá dẹ̀ lọ sínú ẹsẹ̀ kẹrìnlá náà wàá rí lébẹ̀ bí ọ̀nìyàn mímọ́. Ẹ̀mí òkùnkùn gan ọmọ wí ọ̀nìyàn mímọ́ ni. Lóòótọ́ ó gbà ọ̀nìyàn ọ̀ ṣùgbọ́n ó kọjá ọ̀nìyàn lọ. Ní ìṣe àpọ́stélì kan náà orí kẹta ó bá wo ẹsẹ̀ ìkẹrìnlá wàá rí lébẹ̀ wí wọ́n pé o lọ́ni alárilébi. Ọ̀nìkan ti gba òdáláre, ọ̀nìkan dáláre ni. Àbá rẹ̀ ti dáláre, ẹ̀mí mímọ́ dáláre, kété òun lè dáláre torí pé òun gan orí kété òun kété òun lè dá kété òun kété. Ṣé wọ́n mọ̀ ṣáájú lẹ́ẹ̀sìn ni mo wí ọ̀nìyàn mímọ́ ni ṣùgbọ́n lọ́nà múrì kan bá tún gbé oríkì rẹ̀ o wàá rí pé ọ̀nì mímọ́ ó sì yàtọ̀ sọ́nìyàn. Ọ̀nì yọ̀ mẹ́sọ̀ nìyàn. Ọ̀nì Ọlọ́run, ọ̀nì ń kojú ẹ̀dá lọ. Ọ̀nì mímọ́ òyìnbó àwọn the holy one. Nínú ẹsẹ̀ kẹrìnlá náà ni oríkì rẹ̀ pọ̀ kó yẹ kó mú sún àmọ́ kó yóò jẹ lọ́ra àǹfààní oríkì àbí orúkọ. Hàn dédé pé lórúkọ ṣáà ìwé mímọ́ dédé lẹ oríkì mọ́ ṣáà fún àǹfààní àtòtọ́ àtògbáládùn orí ọ̀fẹ́ kó kí sínú orúkọ àbí oríkì Jésù Kristi. Kọ́ bá lọ sínú ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún lébẹ̀ wàá rí pé Bíbélì pé ní olùdá ayé, ẹlẹ́dàá ìyè, òun ló ṣẹ̀dá òye kẹ̀ nínú ọ̀nìyàn, òun ní dá ọ̀nìyàn. Bíbélì wí èsùn kan dá láyé kì í ṣe nípasẹ̀ rẹ̀ ni. Kọ́ bá wo ìwé wọ́n mẹ́rin bá ní ìṣe àpọ́stélì orí kẹta kó ẹsẹ̀ ìkejìléní-ogún ó pè é ní wòlíì kò tóbi ju Mósè inú àkọsílẹ̀ ìyẹn Júù ìyẹn Hébérù. Mósè náà mọ̀ ọ́ yàtọ̀ sí pé ó kún ọ jáde kúrò nílẹ̀ òlérí ó jẹ́ wòlíì kó jẹ́ pé sẹ́lẹ́gbẹ́ rẹ̀ olùwàmúrí pé ìwé mẹ́rẹ̀ẹ̀rún àkọ́kọ́ nù Bíbélì Mósè lọ́lọ́run lò láti kọ́. Wọ́n gbà á gbọ́, wọ́n gba òfin rẹ̀ gbọ́, wọ́n gba ìlànà rẹ̀ gbọ́. Ọ̀tọ̀ ti jẹ́ pé lùgbà ayé rẹ̀ gan ìhàn náà bẹ́ẹ̀ ni pé kàn pa ni ṣùgbọ́n lẹ́yìn òrèyìn kan rí pé Ọlọ́run ti ṣe Mósè lógo wọ́n gbé gajú kété òun pátákó. Òun ni àkọ́kọ́ nínú wòlíì ìran kan bu ọ̀la kò ṣùgbọ́n Jésù oríkì rẹ̀ ọmọ àwí wòlíì kò ju Mósè lọ ni. Lọ́ra oríkì rẹ̀ keje
òun náà ni wí urú ọmọ Abrahamu. Èyí ní ṣe àfihàn orísun ibìkan tí ń bọ̀ ẹ̀ sọ nìmọ̀ wí àbálàbà èèyàn Hébérù wí Abrahamu ni. Wàá rí yìí nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe àpọ́stélì orí kẹta. Kọ́ bá wo Fílípì orí kejì ẹsẹ̀ ìkẹsìn bíbélì nítorí bá lọ́lọ́run ti mọ̀ọ́mọ̀ gbé ga gidigidi orí ìkiri ẹ̀ ní ọ̀nì kan gbéga ṣọ̀nìyàn ṣùgbọ́n ọ̀nì kan gbéga yàtọ̀ séyìí ni kọ́ bá dẹ̀ lọ sínú ìwé mọ́ wàá rí i pé bíbélì mú pamọ́ o wí òun ni olùgbàlà ẹlẹ́ṣẹ̀ kẹlẹ́ṣẹ̀ kẹmọ ráre lọ síbikíbi kẹlẹ́ṣẹ̀ kẹmọ mọ́ tàgìrì tànà bí afọ́jú kọrin ráíká kẹmọ ibi ká wọ́ lọ kẹ lọ tààràtà sí ọ̀dọ̀ olùgbàlà ẹlẹ́ṣẹ̀ ọ̀nà kan ṣoṣo lè yí nítorí wí ẹ̀sán orúkọ ọ̀múrìn lábẹ́ ọ̀run èyí kan yọ̀ mú gbanilà àyàfi orúkọ Jésù Kristi. Ẹ̀kẹwàá ìmọ̀ọ́ta mẹ́rin dúró lónìí òun náà ni orí ìkiri rẹ̀ ní mẹ̀sáyà kẹ́hìn pè ní mẹ̀sáyà ọ̀nì kì í èèyàn Ísírẹ́lì kò dúró dè fún ìtúsílẹ̀ ran fún ayọ̀ ayérayé ran ó ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ran pàdánù rẹ̀ gbà kó dé gan-an ṣùdámọ̀ torí pé ọkàn ran gbéga ọkàn gbéraga nínú ran wọn rò pé ọ̀nà gbéraga tí Jésù á gbà á sínú ayé oríkì rẹ̀ dẹ̀ mọ́ mú á lò nílé yìí ni o torí pé oríkì ọba mi àtolúwa mi ọlọ́kànrin kéṣe èlò òǹkà kọ́ bá gba ọ̀rọ̀ rẹ̀ kọ́ bá gba orúkọ rẹ̀ hàn gbọ́ nípa orúkọ àtoríkì hàn gan-an wọ́n yóò dọ́ni ńlá kọ́ dọ́ni ràbàtà ibi kan tí a bẹ̀rẹ̀ ni kó ronú padà ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kọ́ gbàwé ẹlẹ́ṣẹ̀ lọ́ọ̀yà wíwo nílùú olùgbàlà kọ́ èdè ṣàwárí òun náà ni ọmọ Ọlọ́run òun lọ ni mímọ́ òun ni ọ̀nìkan gbéga òun ni olùṣẹ̀dá ayé òun ni irú ọmọ Ábúráhámù òun ni olùgbàlà yẹn ẹlẹ́ṣẹ̀ òun ni mẹ̀sáyà kété Ísírẹ́lì kété òran orí kéré-tí wàá rí gbà wí òun lọ́ba àti olúwa àti olùgbàlà ayé rẹ̀ gbàgbọ́ ajákun yí ọlé ajákun dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ wọ́n dé ẹ̀dá tó torí pé nípasẹ̀ orúkọ rẹ̀ lọ́mọ nìyẹn amúde ọ̀nì ìgbàlà òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.